kó sọ́wọ́ Wasiu tó bá kó sọ́wọ́ Wasiu tó bá kó sọ́wọ́ Wasiu wàláhì tàlá ní tí ò bá fi kú ṣèfàjẹ́ áfà rẹ̀ ló gbà ní. eléyìí mà tún wá lágbára o ọ̀rọ̀ ńlá lálẹ́ ń gbọ́ lẹ́nu Ashanty Sholay yìí olórin fújì tó dolóògbé lọ́jọ́sí nípa King Wasiu Ayinde àlàyé lórí bí ọ̀tẹ̀ ṣe bẹ̀rẹ̀ gan láàrin àwọn olórin fújì pàápàá bó ṣe di pé olóògbé Barrister Síkírù Ayinde Barrister bó ṣe wá gbé adé ọba orin fújì fún King Saheed Osupa eléyìí lágbára ó gbẹnu tán lóòótọ́ Ashanty Sholay wọ́n ti di olóògbé lónìí àmọ́ àwọn ọ̀rọ̀ àti àlàyé tí wọ́n ṣe nínú fọ́nrán yìí ló jọmọ́ eléyìí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nípa allegations tó ń fly around nípa King Wasiu Ayinde àti àwọn onílù wọn pàápàá eléyìí tí ọ̀gbẹ́ni Àyànlọ́wọ́ tó fi kàn wọ́n láìpẹ́ yìí ẹ súnmọ́ bí ẹ̀yin èèyàn ẹ máa bá mi bọ̀ lórí ètò lónìí. Naija tẹlifíṣàn náà lẹ balẹ̀ sí tẹ̀ tí ń wò mí tẹ̀ tí ń gbọ́ mi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ tẹ òde òdùbí ṣàlàáfíà ni mo tún bá yín tẹ̀ bá ti wá subscribe tẹ́lẹ̀ ẹ máa tẹ subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí ẹ like ẹ comment kẹsì máa share fídíò yìí lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ ṣé púpọ̀ olóògbé Ashanty Sholay wọ́n ṣíṣọ lójú eégún wọ́n tú ọ̀pọ̀ àṣírí nípa bí King Wasiu Ayinde ṣe di rival pẹ̀lú olóògbé Síkírù Ayinde Barrister nígbà ayé wọn pẹ̀lú bọ́n ṣe lọ dá ẹgbẹ́ Arabambi sílẹ̀ lọ́dún náà lọ́hùn ó ga o àti bí ó ṣe wádìí pé ẹgbẹ́ ọ̀hún gan padà wá túká tó fọ́ yánkanyànkan tí ò sí nǹkan kan báyìí tí wọ́n rí gbé ṣe ní pàtó ní kókó ẹ̀yà àti àwọn àlàyé bí ìjà ṣe bẹ̀rẹ̀ bí ọ̀tẹ̀ ṣe bẹ̀rẹ̀ láàrin àwọn olórin fújì lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo ẹ̀ pátá ó ní olóògbé Ashanty Sholay ó ní wọ́n yànnàná nínú fọ́nrán yìí ó yẹ ẹ jẹ́ ń gbé wọlé mò ń padà bọ̀ náà ká wá sọ̀rọ̀ nípa ẹ̀. èmi jẹ́ gẹ́gẹ́ bí Barrister ẹ̀yin jẹ́ bí Saheed ok mo wá ṣeré ẹ wá invite mi wá ságbo ibi tẹ́yìn ti ń ṣeré mo wá bá bẹ̀rẹ̀ sí ṣeré pọ̀ pé bàbá ẹ̀ ẹ̀ndọ́sì mi lọ́ba orin kí wá ní mo ẹ̀ndọ́sì ẹ̀ lọ́ba orin àmọ́ mi ò fi ẹ̀ ẹ̀ndọ́sì lórí àwọn kan bọ̀ mo ẹ̀ndọ́sì ẹ̀ kí ni wá dùn. kí wọ tó ń jẹ́ Wasiu kó wá lọ organize àwọn fọ́rùmù kan pé wọ́n jí Arabambi kò wá ní kẹ́ máa fi kíwọ náà máa fi rival Barrister. àwọn ni ẹgbẹ́ Arabambi yẹn. wọ́n pọ̀ Sọ́ni tí wà ń bẹ̀ Ṣínà Àkànní wà ń bẹ̀ Ṣẹ̀fẹ́ Àlàó gbogbo àwọn ọmọ tó mọ̀ pé wọ́n jẹ́ ọmọ Barrister ó wá fọpọlọlọ kó wọn jọ pé Arabambi lẹ̀ ń jẹ́ àti Pasuma wàlá Saheed nìkan Saheed Osupa àti Obesere nìkan náà bá wọn dá sí Arabambi àtàwọn onífújì kan tí wọn ti morúkọ wọn bẹ́ẹ̀ náà bá wọn dá sí Arabambi. ọlá ọba tẹ wá gbọ́ yí pé ibi tínú ti wá bí bàbá ni ẹ pé torí pé mo ní mo ẹ̀dọ́ sí Wasiu òkè kí kúkú fi joyè yẹn gan ń tẹ bá bẹ́ ṣe kẹ́ṣe mi mo ní fújì mi kí mo dá nǹkan mi mílẹ̀ ẹni tó bá dẹ̀ wù mí ni mo lè gbá díẹ̀ lé lórí kò sí ètò kẹ́nìbọ̀dì ohun tí bàbá fi bínú gbé ọba yẹn fún Saheed ni pé kúkú wá gbà fúlẹ̀ lọ ṣadé kó wá dé adé yẹn kóhun dé fún ẹ pé olórin tó bá mọ̀ kóhun mo ní kọjú ẹ lọ kó bọ́ ta bóun ò tó ṣe ní o ẹ wá sọ fún un kí ló bá bọ̀ nbẹ wọ́n kú pìpìpì ni ngbòyà Arabambi fọ́n oníkálukú yà ni tẹ́ fún un lọ́wọ́ mẹ́lẹ́ yìí o báyọ̀ ojú yọbọ́ ló kọ́kọ́ kú tó wà ní Mùṣín àwọn kan náà tún kú Sunny tí náà ìyẹn náà kú ẹ understand kí lóun náà yẹ bẹ́ẹ̀ fi sọ̀sẹ́ lẹ́nu wọn ní Barrister ló ń pa wọn. kò yẹ yín torí ẹ onífújì torí ẹ bá pé tó bá ní psychology kó dẹ̀ wo ibi tóun ti bẹ̀rẹ̀ fújì kó dẹ̀ mọ irú ìyà tóun ti jẹ lórí fújì kó mọ ibi tóun bá dé
tó bá kó sọ́wọ́ Wasiu tó bá kó sọ́wọ́ Wasiu wà látàlá ní tí ò bá fi kú ṣèfàjẹ áfà rẹ̀ ló bá mi ni mo sọ bẹ́ẹ̀ ẹni kọ́ lọ bí anybody tí ò bá fi kú ṣèfàjẹ á fi àárẹ̀ á fi lù gbà ìjọ tí Barrister ti nọwọ́ sínú àkànní sókè báyìí pé ìwọ ló máa fohùn jọ mí sínú àkànní náà dànsí ó dọ̀rẹ́ tipátipá ni ó lọ bọ́mọ yẹn dọ̀rẹ́ tipátipá ni ó bá sínú àkànní dọ̀rẹ́ tipátipá ni ó bẹ̀rẹ̀ sí wọ́ sínú káàkiri mo fẹ́ pé owó bíi tí yàrá jẹ lára mi tí kò yé sínú náà regret inú ara ẹ̀ sí pé kí ni mú un lọ sọ́dọ̀ gbogbo tó bá dẹ̀ léèyàn lóhùn lóòótọ́ tó bá léèyàn fẹ́ fohùn jọ Barrister sínú àkànní nọ́mbà 1 sínú àkànní ọlọ́run fún ní orin ó ní intelligent ọlọ́run fún ní intelligent orin bíi Barrister oníkálukú ló ní level ẹ̀ bọ̀tọ́ pé àmọ́ PK1 ṣe sínú àkànní ẹ̀ lè mọ̀ báwo lẹ yẹ fẹ́ mọ̀ nígbà téèyàn fẹ́ lọ sóyìnbó wọ́n lọ gbé gidi náà díndò wọ́n fẹ́ lọ sí kinní wọ́n lọ kí ló ṣe fẹ́ dọ́dọ̀ ẹ̀yin tẹ́ wà ní Yaba kò lè dọ́dọ̀ yìí náà pàtó ẹ pé ara lára kan náà tá à ń sọ ni ìlara yìí náà ni òun lèmi ṣe máa ń sọ fún wẹ nínú rẹ́kọ̀dù mi kan gbà tí wàhálà ẹ̀ pọ̀ ní last time mo ṣe rẹ́kọ̀dù ẹ̀ Mr. T mo ní ẹ̀jẹ̀ ń béèrè o ẹ̀jẹ̀ ń béèrè o balára ti ṣe tiẹ̀ nílé alára bàrẹ̀sà ti ṣe tiẹ̀ nílé àrẹ̀sà o ẹ jẹ́ kí n ṣe tèmi náà kó gún régé o àbáṣe làá ṣe lówó nílé orin amúnisìwé ọ̀tá olùdènà wa o ọ̀gbàrá ti gbéyàn rìn lọ pátápátá ẹ ó mọ̀ wá o ẹ̀dá tó ń fẹ́ wá ó mọ̀ bọ́lọ́hùn bá pé a kú wọ́n lé mi lọ́jọ́ sí wọn ò rí mi mú wọ́n pẹ̀gàn mi títí wọn ò rí mi làmọ́lẹ̀ o orí mi ò gbà bọ̀dé ọba ò ṣe é ti yín owó ńláńlá òun ni wọ́n fi ń jáyé owó kékeré kò má tó gbajúmọ̀ lò ẹ ó mọ̀ wá o ẹ̀dá tó ń fẹ́ wá ó mọ̀ Ọlọ́run ò bá pé a kú ẹni pé rí wà láyìí dá ẹ̀sìn mi rànbọ̀n rébé ẹ̀rọ ra sọ̀rọ̀ wa ṣé mọ̀ wọ́n dàdúgbò lẹ́ni tí fàájì ń lọ rẹ́kọ̀dù tí mo ṣe ni. Aláàjì àwọn tó ń gbọ́ yín wọ́n máa fẹ́ gbọ́ rẹ́kọ̀dì níbo náà máa ti wá rẹ́kọ̀dì yìí rà ọ̀gbọ́. mo wà lórí YouTube. gbogbo ẹ wà lórí. Mr. T bẹ́ẹ̀ ni Mr. T wà lórí YouTube ṣó ti yé yín sìn ṣẹ́mọ̀ oríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀ ìlú Europe tí mo wà lẹ́ni ó pẹ̀lẹ́ ni tó sún mi débi tí mo wà yìí. Wasiu. wàláyé tẹ̀lé súnmọ́ ìlà làzímì láwà ṣẹ́rí ọlọ́mà níyàn lára ọlọ́mà dá wa padà sẹ́yìn ẹ understand so ẹlòmíì dẹ̀ ni á lé ẹ̀ ń gbà mí ibi aburú ló máa léwu lérò òun lé ẹ sí kò ní mọ̀ pé orísun bá re ni torí òun bìlífù pé òun fẹ́ gbá mi láti má jẹ́ pé kí n exist mọ́ ó ti yé yín sìn but alhamdulilayi èmi náà wá jókòó lu yìí mo á ṣe bí ìgbà tí n exist mọ́ ẹni tó bá ń ṣàgùn sí ìwọ ṣèṣe pé máa ṣèṣe pé oògùn yẹn òun ẹni o tó bá lọ ṣèṣe pé oògùn yẹn ràn ẹ wọ́n máa bà ẹ́ sí ni ìwọ máa ṣèṣe pé oògùn yẹn sẹ́ kò ràn mí mo yìí leave mo dẹ̀ wà òkè wọ́n lè máa sa oko máa mọ́ lára o àmọ́ ìwọ máa jára nù bí ìgbà yẹn pé ó jẹ́ mọ́ tó ṣẹlẹ̀ ọdún kan wá wà àbúrò mi kan wá pè mí láti Nàìjíríà wọ́n wà nílé ẹ̀ wọ́n ń ṣe mítìn ìyẹn wá pè yẹn wá ní no èmi ni mo pè yẹn pé wà mo tiẹ̀ fẹ́ béèrè kankan yẹn ní ó tiẹ̀ dà aláàjì ilé aláàjì Wàsíù làwọn wà yìí àwọn ń ṣe mítìn mo ní mítìn kí lẹ̀ ń ṣe àwọn wá ṣe mítìn fún màá ń bẹ̀ ni ẹ wá ṣe mítìn fún màá ń bò lòun náà bá sáré gba fóònù tájù wọ́n ní Paris ló wà kìíní kan mo ní mi sí Paris mo lọ́nà mi jì sí Paris o èsì tí mo fi ni ẹ èsì tí mo fún ni ẹ ó ní máa wálé o máa ṣe kìíní kan o tún ti ń wò pé ògbóni tún ti fẹ́ máa jí ọ̀pù padà ó yìí ń kọ́ńtrólù àwọn fújì torí gbogbo fújì musician tó ń ṣe fún man mo wà ní àwọn tó ń kọ́ńtró wọn
pé ẹ ṣe báyìí ẹ lọ báyìí ẹ lọ báyìí báyìí ni kẹ́ ṣe àwọn ọmọ yẹn wọn ọ̀dẹ́ fi kankan di mí létí wọ́n máa ń sọ fún mi bọ̀ pípẹ́ tẹ́mi lọ pè tí mo ní kí n béèrè ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ yẹn ó lọ bọ́ sígbà tó lọ sílé Wasiu tó ń ṣe mítì you understand so mo ń láti kóra mi ní jànújọ yẹn mo kàn sọ júnù ni mo dẹ̀ pa fóònù torí òun fẹ́ tọ̀ mí kẹ́ máa wálé o máa ṣe ọmọ fẹ́ ṣe good Samaritan ó ti yé yín ẹ̀ ń tẹ̀mí ti mọ̀ mi ì tiẹ̀ fẹ́ gbọ́rọ̀ ẹ̀pẹ́ méjì tí mo ti gbọ́ pé díẹ̀ lọ́wọ́ àtọ́ ti ṣe mítì yẹn. ẹni tẹ ní ó lọ ilé ẹ ṣé àbá olóyè jẹ sí àbúrò yín. àbúrò mi ni àbúrò mi nìyẹn àbúrò mi ni kódà lórí ọ̀rọ̀ onífújì yìí èmi náà mi ò jẹ́ mi ò gbẹ́yìn lọ́rọ̀ ẹ̀ pẹ̀lú òun yẹn náà tó tọ́ bá ń lọ ní fújì ní Nàìjíríà lẹ́kọ̀ọ́ gbogbo fún federal lẹ́kọ̀ọ́ àti láwọn ibòmíì náà mo gbìyànjú alihamudulilayi ọpẹ́ dẹ̀ ní fọlọ́ bọ́ mélòó làwọn èèyàn mọ̀ kó fẹ́ ṣe àwọn onífújì pọ̀ bẹ́ẹ̀ náà ẹ worú àwọn fansi ayé àlàmú gbogbo àwọn yẹn náà bẹ́ẹ̀ wọ́n ṣe àmọ́ gbogbo ni yóò jẹ́ kí iṣẹ́ wọn yọ pín fẹ́nibọ̀dì. Alhaji ọgbọ́n wo ni ó ń dá sí síkírìtì wo ni ó ń lò àsìtẹ́yìn. ó desperate ni ṣàmọ̀ pé tọ́ba léèyàn wà desperate ó desperate ó dangerous léèyàn téèyàn lè súnmọ́ tọ́ba léèyàn dangerous ẹ mọ̀ ẹni tí mo fẹ́ fọ̀rọ̀ lọ sí tó máa ní má wọrí kíní yẹn máa ṣe é ṣe kó wá rí pé kíní yẹn kọ̀la kó wá yẹ pé wọ ò ń lọ bò ó lè lọ sẹ́ni wíyà ṣé pé kó wá lọ sọ́hùn kan máa lọ pariwo wọ́jẹ̀ mi lọ iṣẹ́ ọwọ́ ẹ̀ nìyẹn bọ̀ tó o bá mọ̀ dé bẹ́ẹ̀. ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí ẹ̀yin èèyàn ṣe bẹ́ẹ̀ rí pé nǹkan kì í síbẹ̀ ẹni tó sì ń sọ̀rọ̀ yìí wọ́n ti dolóògbé lónìí bẹ́ẹ̀ ni àwáyé má kó kàn sí gbogbo wa láàárọ̀ ọ̀run lọ́jọ́ kan àmọ́ rúùtàn wo gan-an ni wọ́n sọ lẹ́yìn wa ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu wọn yìí ọ̀rọ̀ ohun tí wọ́n fẹ́ máa di ó jọ gàtí kò jọ gàtí ó fẹ́ máa fẹsẹ̀ méjèèjì tiro àwọn allegations tí ọ̀gbẹ́ni Àyànlọ́wọ́ tó fi kan King K1 the ultimate ó fẹ́ máa papọ̀ mọ́ eléyìí tí olóògbé Ashanty Sholay tí wọ́n sọ ọ́lẹ̀ yìí ọ̀rọ̀ ń fẹ́ máa jọra wọn ṣùgbọ́n lóòótọ́ gbogbo ohun tó pamọ́ lójú ẹ̀dá kedere ni lójú Ọlọ́run ẹni sì ti di olóògbé báyìí tá a bá sọ pé bóyá wọ́n gbìyànjú láti gbìjà ọ̀gbẹ́ni Àyànlọ́wọ́ ni ọ̀rọ̀ ń lágbára ó gbẹnu tán gbogbo bó bá ṣe wá ń lọ gbogbo tó bá tún wá ń jẹyọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ìpátá láàmú mú wá sí etí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa gbogbo tẹ́yin náà bá sì ní lọ́kàn lórí ọ̀rọ̀ ẹ máa sọ sí kọ́mẹ̀ntì ẹ jẹ́ àjọ máa rò títí dìgbà míì tátùn àjọjọ máa pàdé Digi Naija tẹlifíṣàn náà lẹ ti ń wò mí tẹ́ ẹ ti ń gbọ́ mi ẹ má gbàgbé ẹ máa subscribe kẹ́ máa follow wa ẹ like ẹ comment kẹ́ sì máa share fídíò yìí lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ ṣé púpọ̀ tẹ́ ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà.